ọmọ yín yóò ṣàgbàfọ̀ ń káṣọ wálé ẹ̀rọ ojú olè ẹ ò mú. bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ sórí ètò ẹwà èdè Yorùbá lẹ́tò ètò lẹ́wà èdè Yorùbá. Orin tá a fi wọlé yẹn ní í ṣe pẹ̀lú òwe àti àṣàlù ọ̀rọ̀ tí a mú wá lónìí. Àmọ́ ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí n fìbà fẹ́ni tí bá yẹ fún ọba mi Èdùmàrè ọlá bàbá tí mọ̀mọ́ mi yan ọlá bàtà tí mójó odò mi ṣàn bàbá ẹ̀yìn níjọ̀jọ́ àgbò tí mágbò mi níyì. Bàbá iṣẹ́ mo dúpẹ́ tẹ́ mú wa wà láyé láàyè rere tẹ́ mú wa wá sórí ètò lónìí. Òwe Yorùbá tí a fẹ́ gbéyẹ̀wò lónìí ó sọ wípé ọmọ yín ò ṣàgbàfọ̀ ń káṣọ wálé ẹ rójú olè ẹ ò mú, tó túmọ̀ sí wípé ẹni tí ò ṣiṣẹ́ níbì kan tó sì ń kó àwọn nǹkan ibẹ̀ yẹn wálé, tàbí ẹni tí ò ṣe, tí ò gbé, tí ò tà, tí ò fà tó sì ń wá tó ń mówó wá fún ẹ nígbà gbogbo, ó béèrè bó sì jẹ́, ó béèrè ibi tó ti rówó. Òun ni Yorùbá ṣe máa ń pa lówe torí àwọn àṣà wa kò fàyè gba irú ìwà bẹ́ẹ̀ ni a ṣe máa ń pa lówe wípé ọmọ yín ò ṣàgbàfọ̀ ó ń káṣọ wálé ẹ rójú olè ẹ̀ mọ́ yẹ kẹ́ ẹ tẹ̀ nínú níbo ló ti rí, ẹ má kàn máa gbà á. Èèyàn tó ń wá báyìí tó mọ irú iṣẹ́ tó ń ṣe tó mọ ibi tó ti ń rówó tó sì ń kó wá fún ọ ó sì ń gbà á. Ẹ jẹ́ ká máa wádìí ohun gbogbo. Ọmọ yín ò ṣàgbàfọ̀ ń káṣọ wálé ẹ rójú olè ẹ ò mú. Ẹ má jẹ́ ká fi ọwọ́ bo ìwà ìbàjẹ́ mọ́lẹ̀. Òun ló ń fà lónìí tá a ṣe rọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n máa ń hùwà jàgídíjàgan ká máa yanni jẹ lórí ẹ̀rọ ayélujára bí ajere. Ẹ jẹ́ ká múra sí ìwà rere kí a sì máa ṣọ́ àwọn ọmọ wa lọ́wọ́ lẹ́sẹ̀ ká tún máa fi wọ́n sí abẹ́ ìṣọ́ Olódùmarè ọba tó ń pa wá mọ́. A ò ní rú jù báyìí lọ lórí ẹwà èdè Yorùbá. Orúkọ mi ká tó máa kúrò lórí ètò kò tí ì yípadà. Èmi náà ni olùkọ́ Michael Adé ọmọ Olóyèdé olùkọ́ yín. Títí a fi máa fi pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ ire o.